Koiki Media, Koiki Media, we bring the work closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the work closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìkéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa àgbà. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body, but e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lájú. Ẹyẹ tó lórí kodò bí àdánwò ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè bójúlú àdá. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe gírí. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó kọjú ọgbọ́ tí wàá máa ní. Kásá, ẹgbẹ́ polówó ọjà wà kájé bùbá yín jẹ. Ètò tó kọjú ọgbọ́ tí wàá máa ní. À ń gbé tó lárugẹ, à ń kásá lárugẹ. Ètò tó kọjú ọgbọ́ tí wàá máa ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó kọjú ọgbọ́ tí wàá máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni ló ní kí n máa ké tantan. Koiki Media, ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣẹ́yìn lọ máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, ṣàwa ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńtọ́, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́n o. Koiki Media, àwọn ni bàbá. Àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o. Kọ̀ọ̀kan. Koiki Media, àwọn ni bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. Koiki Media, àwọn ni bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ odò kan jòkó lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Koiki Media, àwọn ni bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media, àwọn ni bàbá. Odùduwà lágbé dání, òtítọ́ lágbé dání. Koiki Media, àwọn ni bàbá. Àti sọ̀dálẹ̀, àti sódìgẹ̀ta. Koiki Media, àwọn ni bàbá. Àgùntàn, àtúnpèrè gèdè. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, we bring you one closer to your doorstep. Àwọn ni bàbá. Koiki
Koiki Media is around to give us the test. Is around to give us the test. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò dúkúdúkú. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò dúkúdúkú. Koiki Media is around to give us the test. Mo kí gbogbo ilé ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí, a kú ìsinmi ọjọ́ òní. Mo kí àwa ẹlẹ́sìn Islam, àwa ẹlẹ́sìn ìmọ̀le pé a kú ọdún àṣeyí ṣàmọ́dún. Bákan náà mo kí àwa ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì pátápátá níbi jákèjádò orílẹ̀-èdè àgbáyé pé a kú lẹ́ǹtì èyí tí à ń bá lọ lọ́wọ́lọ́wọ́. Ayọ̀ náà la fi bẹ̀rẹ̀, ayọ̀ náà la ó sì fi parí ẹ̀ láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìfẹ́ ilẹ̀ Káàárọ̀-o-jíire pátápátá korogodo. Mo kẹ́yìn bàbá mi, bákan náà mo kẹ́yìn ìyá mi pé a kú ọdún lẹ́ẹ̀kan ṣe. Bàbá mi Bánkọ́lé Sunday mo kí yín, ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé lórí ètò tá a wà lónìí òun ni ẹ̀kọ́ nípa àwọn òǹkà tí a fi ń pàrokò. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣé àwọn òǹkà Yorùbá tí à ń kà tó jẹ́ 1 2 3 ní èdè òyìnbó a tún fi ń pàrokò níbí. Ṣùgbọ́n láyé ìgbà wáṣẹ̀, láyé àwọn bàbá wa nígbà tí a fi ń lo òǹkà, wọ́n a máa fi òǹkà, wọ́n a máa fi pàrokò. Tí ì bá ṣe pé ọ̀làjú tó dé lónìí òun náà ló ń kó gbogbo àwọn àṣà wa nílẹ̀. Ṣùgbọ́n a fẹ́ fi eléyìí, a tún fẹ́ fi rán wa létí, pàápàá jùlọ fún àǹfààní àwa tí a ò mọ̀ nípa bí a ṣe ń fi òǹkà tí ó jẹ́ òǹkà Yorùbá bí a ṣe fi ń pàrokò. Eléyìí ni àmúwásítì gbọ̀ wá ní alẹ́ yìí. Ṣùgbọ́n ẹ má bínú pé ó pẹ́ wá kí a tó bẹ̀rẹ̀ ètò. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìgbà tó bá wo Elédùmarè náà ni ó máa ń sọ̀rọ̀ wá sí ilé ayé. Ọlọ́run sọ̀rọ̀ lónìí ní agbọ̀n ọ̀dọ̀ wa níbí. Mo sì mọ̀ pé káàkiri ilẹ̀ Yorùbá náà ni Ọlọ́run ti sọ̀rọ̀ lónìí. Nígbà tí òjò bá rọ̀ láti òde ọ̀run wá sílé ayé, a ó rí pé àṣẹ Elédùmarè ni. Ìgbà tí òjò náà bá ń kù gbùgbù tá à ń gbọ́ kúkú òjò, bàbá wa kan ní mọ̀ ń sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ń sọ̀rọ̀. Àwa máa wá sọ pé Ọlọ́run ń sọ̀rọ̀ bí àṣàlàṣà bàbá ọdẹ àní Ọlọ́run ń sọ̀rọ̀. Ọlọ́run ló sọ̀rọ̀ lónìí. Ẹ má bínú nítorí pé Ọlọ́run sọ̀rọ̀ náà ló fà á tó fi di pé ètò ayé ó pẹ́ wá kí a tó bọ́ sórí ètò ní alẹ́ yìí. Kódà mo ti sọ̀rọ̀ sínú ìkànnì káàkiri pé ó ṣeéṣe kí ètò yìí má wáyé mọ́ lónìí nígbà tí ojú afẹ́fẹ́ tó dàrú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó tún bá wa dá afẹ́fẹ́ náà dúró débi pé a fi rí ètò yìí tí a fi rí mú lálẹ́ yìí. A ò wá ní gbara wa lákòókò. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Káàárọ̀-o-jíire, ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ Káàárọ̀-o-jíire, mo kí gbogbo wa pé a kú iṣẹ́ takuntakun. Mo gbà á ládùúrà pé nígbà tí a bá dé orílẹ̀-èdè wa, a ò mà ní fi ẹnikẹ́ni ṣàwátì nínú wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìṣe tèmi ni ìṣe wa ni pé èmi a tún máa rọ̀ wá nígbà tí a bá ń ṣètò lọ́wọ́ ní pé ẹ dákun, mo bẹ̀ wá, mo rọ̀ wá lórúkọ Elédùmarè, ọba tó dá èmi àti yín, ọba tó ní ká máa bẹ̀, ọba tó ní ká bẹ̀rẹ̀ oṣù kẹta láyọ̀ àtàlàáfíà, tó tún wá mú wa rí òpin oṣù kẹta nínú ọdún 2025 láyọ̀ àti àlàáfíà. Kìí ṣe mímọ̀ ṣe wa, bẹ́ẹ̀ ni kìí ṣe agbára wa. Náà lèmi àti yín la fi jọ rí òpin oṣù kẹta nínú ọdún 2025. Orí ọ̀fẹ́ ńláńlá rí gbà lọ́wọ́ Elédùmarè. Ọ̀pọ̀ ló fẹ́ dọjọ́ òní tí wọn ò rí ọjọ́ òní rí. Ṣùgbọ́n kìí ṣe agbára wa, kìí ṣe ọgbọ́n orí wa, kìí ṣe ìmọ̀ wa,
kìí ṣe òye wa bí kò ṣe pé agbára Elédùmarè kò ṣe kábíyèsí o kábíyèsí Ọlọ́run òun nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ bá mi pín ètò yìí lálẹ́ yìí nítorí àǹfààní àwọn ọmọ wa tí a ní lórí ilé wípé ǹjẹ́ lóòótọ́ ǹjẹ́ a máa ń fi òǹkà Yorùbá a máa ń fi ń pàrokò, báwo la ṣe fi ń pàrokò, ṣùgbọ́n kì í ṣe mo fẹ́ tẹ́ nǹkan tí mò ń sọ yìí mo fẹ́ kó yé wa dáadáa pé kì í ṣe gbogbo òǹkà Yorùbá náà ni a máa fi ń pàrokò. àwọn kan nínú òǹkà Yorùbá òun la mọ́ fi ń pàrokò. àwa tí a bá wo àtẹ̀jíṣẹ́ tí mo fi ránṣẹ́ káàkiri gbogbo ìkànnì àti gbogbo àwọn akẹgbẹ́ mi tí wọ́n bá mi fi ránṣẹ́ sí gbogbo ìkànnì káàkiri, ẹ rí i pé àwọn òǹkà bí oríṣi bíi mélòó kan ó ti wà níbẹ̀. àwọn eléyìí òun la máa fi ń pàrokò, ṣùgbọ́n báwo la ṣe ń lò wọ́n òun ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lálẹ́ yìí lórí ìkànnì Koiki Media, bringing the world closer to your doorstep. èyí tí ọwọ́jà wa tó jẹ́ pé gbogbo àgbáyé náà ló káàkiri. bákan náà mo wá fẹ́ kẹ́ ẹ bá ń gbé ètò yìí lálẹ́ yìí kó lè dé ibi tó yẹ kó dé, torí pé ó ṣeé ṣe kí wọ́n béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ lóòótọ́ a máa ń fi òǹkà Yorùbá a máa fi ń pàrokò. mo mọ̀ pé yóò ti yé àwọn baba ńlá wa kan, yóò ti yé àwọn bàbá wa kan nínú ìkànnì yìí wípé lóòótọ́ a máa ń fi òǹkà Yorùbá a máa fi ń pàrokò. báwo la wá ṣe ń lò ó òun náà la fẹ́ kọ́ nípa ẹ̀ lálẹ́ yìí. ṣùgbọ́n ká tó lọ lórí ètò yìí mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ lọ gẹ́gẹ́ bí ìṣe wa lórí orin àkọmọ̀nà wa èyí tí a máa ń gbọ́ nígbàkúìgbà tó jẹ́ pé a ò gbọ́dọ̀ má play rẹ̀ fún wa, a ò gbọ́dọ̀ má kọ gẹ́gẹ́ bí ìṣe wa. òun náà ni orin àkọmọ̀nà wa èyí tí gbogbo wa ti mọ̀ lórin iṣẹ́ wa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtò tó dára. Ọmọ òdìdé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. tó èmi nìmọ́lẹ̀ ẹ̀yin nìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ilẹ̀ káàárọ̀-o-jíire. èmi àti yín iná nìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ilẹ̀ káàárọ̀-o-jíire. bí èbá ṣe pé èmi àti yín nìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ilẹ̀ káàárọ̀-o-jíire, ìjẹ́ ìlépa wa lórí òmìnira Yorùbá ìjẹ́ a ó lè nípa ń bẹ̀ bí? gẹ́gẹ́ bí mo ti ń sọ fún wa pé a ò ní gbára wa lákòókò. mo kí bàbá mi Ọláyọmí Kóìkí, mo kí yín púpọ̀ fún àgbékalẹ̀ yín fún gbogbo àwọn ìran Yorùbá láti lè bọ́kò lóko ẹrú. mo kí yín púpọ̀ fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe láì sùn láì wo, bẹ́ẹ̀ ṣe ń nára bẹ́ẹ̀ náà lẹ ṣe ń náwó. mo gbà á ládùúrà fún yín pé ẹ ò ní gbèrè ìtìjú láṣẹ Èdùmàrè. níjọ́ ebi bá ń pọ̀nà ẹ mọ̀ ní báwọn jáde nílé. bákan náà níjọ́ tí ilé bí bá ń pa yín lé, bàbá ẹ ò ní bá wọn ṣe nílé.
iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Mo gbà á ládùúrà pé iléeṣẹ́ náà kò ní dàrú kò sì ní dàwó, èèyàn bí èṣù èṣù bí èèyàn èyí tí yóò fẹ́ gbégi dínà iléeṣẹ́ yìí pé àníṣẹ́ kò gbọ́dọ̀ gbèrú mọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀. Láti àkókò yìí lọ wọ́n mọ̀ gbẹ́nu lé wọn a máa gbúrò òde ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásàálẹ̀ yìí, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, òní ní 30 ọjọ́ nínú oṣù kẹta ọdún 2025 tí a wà nínú rẹ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ bá mi tí gbogbo àwọn tó sùn lẹ́gbẹ̀ẹ́ yín, pàápàá jùlọ bóyá àwọn ọmọ ni wọ́n ti fẹ̀gbẹ́ lélẹ̀, bóyá àwọn ò tí ì sùn, ẹ bá ń wá nǹkan fún wọn, ẹ jẹ́ kí wọ́n fìdílé àpèrè. Ẹ bá ń sọ fún wọn pé irú àkókò yìí kò tí ì sí oorun lójú wọn. Láàárín ìṣẹ́jú péréte tí a fẹ́ lò lórí bí a ṣe ń lo òǹkà Yorùbá láti fi pàrokò ránṣẹ́ sí ni àbí sí ọmọlàkejì àbí sí ènìyàn wa. Ìjẹ́ irú àwọn àrokò wo náà la lè fi àwọn òǹkà Yorùbá la lè fi pàrokò? Báwo la ṣe ń lo àwọn òǹkà wọ̀nyí? Àwọn òǹkà tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ yìí, òǹkà 7 péré náà ni. Òǹkà 7 péré náà la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Òun la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ara òǹkà 7 náà ni ẹẹ́ta. Èyí tó tún tẹ̀lé òun ni 5. Bákan náà ni 6. Èyí ó tún tẹ̀lé òun ni 7. Èyí ó tẹ̀lé ni 8. Èyí ó tún tẹ̀lé òun ni 9. Èyí ó wá parí rẹ̀ tí ó kásẹ̀ rẹ̀ ńlẹ̀, òun náà ni 10. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa yà wá lẹ́nu pé àwọn òǹkà tí mo kà kalẹ̀ yìí, báwo la ṣe ń lò ó láti fi pàrokò ránṣẹ́? Nígbà ìwáṣẹ̀, nígbà ayé àwọn bàbá wa, kó tó di pé ọ̀làjú tó dé lónìí, táwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n kó wá sí, àwọn baba ńlá wa a máa lo òǹkà Yorùbá yìí láti fi pàrokò. Tí a bá wo òǹkà àkọ́kọ́, èyí tí mo kọ́kọ́ dárúkọ yìí tí a pè ní ẹẹ́ta yìí, òǹkà yìí ó lágbára púpọ̀ nínú àwọn òǹkà tí mò ń sọ yìí nípa àrokò. Kódà òǹkà yìí a tún lò ó dìsín, kò parẹ́ nínú àṣà àti ìṣe ilẹ̀ Káàárọ̀-o-jíire. Òǹkà tí a pè ní ẹẹ́ta yìí, a tún lè sọ pé èèwọ̀ ló tún jẹ́ nílẹ̀ Káàárọ̀-o-jíire nígbà tí a bá ń lò ó. Báwo ló ṣe jẹ́ èèwọ̀? Òun rèé o. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ pé èèwọ̀ náà ló tún jẹ́. Ẹ máa wò ó nígbà tí wọ́n bá fúnyàn ní nǹkan 3, wọ́n á sọ pé èèwọ̀ ni nílẹ̀ Káàárọ̀-o-jíire àìfúnyàn ní nǹkan 3. Ẹni tá a bá fún ní nǹkan 3, kí ni òǹkà yìí túmọ̀ sí? Nǹkan 3 èyí tí a pè ní ẹẹ́ta. Ẹẹ́ta yìí ó túmọ̀ sí nǹkan tó pọ̀, ṣùgbọ́n ohun kan tó túmọ̀ sí jù, èmi àti yín a ò ní bá wọn nípìn nínú ẹ̀. Ìdí nìyí tí a fi ń lo òǹkà yìí láti fi pàrokò.
nígbà ìwáṣẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ń lò ó ni pé bá a bá fún èèyàn ní nǹkan mẹ́ta ẹni tá a fún ní nǹkan mẹ́ta tá a fún ní ẹ̀ẹ́ta ó túmọ̀ sí pé ẹni tí a ṣe kíni tí a ti ta dànù ẹni tí a ta nù bí wọ́n bá tà yẹn nù kí ló nítumọ̀ sí lọ́dọ̀ èmi àti yín ìtanù ẹ mọ̀ pé ìtanù bóyá ẹni tí a ò fẹ́ rí mọ́ ẹ yọ kò láwùjọ wa pátápátá a ò fẹ́ rí láwùjọ àwa ọmọ káàárọ̀ òjíire mọ́ àbí nínú ẹgbẹ́ bóyá a wà nínú ẹgbẹ́ kan èèyàn kan wá ń ṣe ségesège àbí bóyá ìwà rẹ̀ kò bá ti wa mu ó ṣeé ṣe kó jẹ́ pé ìwà rẹ̀ ó burú jáì ṣùgbọ́n gbà tí àwọn àgbààgbà tó bá foríkorí irú ẹni bẹ́ẹ̀ wọn ò ní lè pé bóyá kúò láàrin wa wọn ò ní sọ fún pé kúò láàrin wa àbí kí wọ́n fi ìyà kí wọ́n fi lè kúò láàrin àwùjọ náà. Òǹkà mẹ́ta yìí òun ni wọ́n á fi pàrokò ránṣẹ́ sí. Bóun náà bá wá ti rí òǹkà mẹ́ta yìí yóò ti mọ̀ pé nǹkan mẹ́ta tí wọ́n fún òun yìí àrokò ńlá ló jẹ́ àrokò pé a ò fẹ́ rí ọ láàrin wa mọ́. Òun ló dífá fún ọ̀pọ̀lọpọ̀ ìyàwó nínú ilé lónìí lọ́ọ̀dẹ̀ ọkọ wọn a máa sọ pé bó o bá fẹ́ fún ọkọ rẹ lóúnjẹ bóyá ẹran mẹ́ta mọ́ ṣe fún ọkọ rẹ wọn a sọ pé ẹran mẹ́ta ò dáa kéèyàn fún baálé èèyàn nítorí pé bó o bá fún ọkọ rẹ tó fún ní nǹkan mẹ́ta tí ń ṣe òǹkà mẹ́ta ó fi hàn pé ọta ọkọ yẹn nù kúrò nínú ilé ó ti pàrokò fún ọkọ nù. Mo fi sọ pé ìtumọ̀ ẹ̀ẹ́ta yìí ó pọ̀ lóríṣiríṣi ọ̀nà. Mo wá rọ àwa ọmọ káàárọ̀ òjíire lónìí àwa tá ń gbọ́ mi àwa tá a ti mọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ àbí àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ wípé kò dára kí a fún èèyàn ní nǹkan mẹ́ta òun lẹ gbọ́ yìí ìdí pàtàkì tí àìfi fún èèyàn ní nǹkan mẹ́ta òun leléyìí. Ẹ jẹ́ wá fò fẹ̀rẹ̀ ẹ̀yin bàbá mi tẹ̀ ń gbọ́ mi nínú ilé bóyá lóòótọ́ ló rí bẹ́ẹ̀ nígbà ìwáṣẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ dákun mo fẹ́ mọ rọ́wọ́ wa lójú amóhùnmáwòrán yìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá ń fi ètò yìí kẹ́ ẹ bá fi ránṣẹ́ sí gbogbo ìkànnì pátápátá gbòrògbòdò káwọn náà lè jẹ àǹfààní èyí táwa náà ń jẹ lákòókò yìí lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ bá ti wá fi àtẹ̀jáwòrán àfọ́nrán yìí tẹ̀ fi ránṣẹ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi láìkí ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ lọ́ọ̀fù ẹ bá ń gbọ́wọ́lé lọ́ọ̀fù yẹn dáadáa bẹ́ẹ̀ ṣe ń gbádùn ètò yìí ẹ mọ́ bá mi gbọ́wọ́lé láìkí yẹn pé àní lóòótọ́ àti lódodo mo láìkí ètò yìí. Ọwọ́ tẹ̀ fi ń gbé fọ́nrán yìí tẹ̀ fi ń gbé jáde mo gbà á ládùúgbà pé ọwọ́ yìí kò mà ní rọ láṣẹ Èdùmàrè.
ẹ jẹ́ n bọ́ sórí òǹkà èyí tó tún tẹ̀lé. Òǹkà wo ló tẹ̀lé ẹ̀ta tá a fi ń pàrokò? Àrún yìí inú mi a máa dùn pé lórí ètò yìí àwọn bàbá wa ń bẹ ń bí, àwọn bàbá wa tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí gbogbo wa ti jáde kó tó di pé ẹ̀sìn ìsìláàmù àti ẹ̀sìn kìrìsìtẹ́nì dé. Àrún ṣe rí òǹkà àrún yìí, àwọn onífá àwọn ni wọ́n sábà máa ń lò ó dáadáa. Yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ onífá tó wà lórí ìkànnì yìí tí wọ́n ń gbọ́ mi wípé àrún àwọn onífá ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n sábà máa ń lo òǹkà tí a pè ní àrún. Bí àwọn onífá bá fẹ́ lo òǹkà yìí wọ́n mọ́ fi ń sọ̀rọ̀ fún ènìyàn ni. Ṣùgbọ́n bí a bá wá lo àrún tí a fi sọ̀rọ̀ fún ènìyàn, àrún tí wọ́n fi sọ̀rọ̀ yìí, irú ọ̀rọ̀ wo ni wọ́n fi sọ? Kí ló sì túmọ̀ sí? Ẹ̀yin bàbá mi tẹ́ ẹ jẹ́ onífá ní orí ìkànnì yìí, mo kí yín púpọ̀. Ìṣẹ̀ṣe ò ní bàjẹ́. Ilé ẹnì kọ̀ọ̀kan ò ní dàrú. Àwa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà mo gbà á ládùúrà pé ilé ìjọsìn ẹnì kọ̀ọ̀kan wa kò ní dàrú. Bákan náà àwa ẹlẹ́sìn Islam náà mo kí wa pé ilé ìjọsìn wa kò ní dàrú, ọ̀dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan ò ní dàrú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti ń bá ètò yìí lọ pé àrún àwọn onífá náà ni wọ́n ń lo àrún láti fi pàrokò, láti fi bá ènìyàn sọ̀rọ̀. Ọ̀rọ̀ ni wọ́n fi ń bá ènìyàn sọ. Ẹni wọ́n bá fi bá sọ̀rọ̀, wọ́n ń sọ fún ẹni náà pé kó ṣe kankan lórí kí ni àrún sọ̀rọ̀ nípa ẹ̀. Nǹkan tí wọ́n ń sọ fún ẹni náà ni pé kó ṣe kankan lórí àrokò tí àrún sọ̀rọ̀ nípa ẹ̀, kó tètè mú nǹkan yìí wá sí ìmúṣẹ, kó má jẹ́ kí ó pẹ́. Ọ̀rọ̀ tí àrún sọ tí Ifá gbé jáde, òun ni ìtumọ̀ àrún bí a ṣe fi ń pàrokò fún ènìyàn. Ẹ jẹ́ n bọ́ sórí ẹ̀fà. Mo rò pé àrokò tí mo sọ nípa àrún yìí ó yé èmi àti yín dáadáa. Ìwọ ọmọkùnrin àbí ìwọ lóbìnrin, ìwọ ọ̀sọ́rọ̀ ọlọ́mọge, àbí ìwọ ọ̀dọ́kùnrin lọ́dọ̀ọ́bìnrin, ẹ̀fà. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìsìn, pàápàá jùlọ láyé ìgbà yẹn náà lọ́hùn, nígbà ìwáṣẹ̀, àrokò tí a mọ́ fi òǹkà ẹ̀fà tí a mọ́ fi ń pajù láyé ìjọ́hun,
òun ni àrokò ìfẹ́. Ó ṣeé ṣe kí ìwọ ọlọ́kùnrin àbí ìwọ ọmọdébìnrin, ìwọ ọ̀dọ́kùnrin àbí ìwọ ọ̀dọ́bìnrin tó ń gbọ́ mi lákòókò yìí, bóyá o ò lẹ́nu tó o lè fi sọ̀rọ̀ láti fi bá obìnrin sọ̀rọ̀, àbí ìwọ tó o jẹ́ obìnrin o fẹ́ bá ọkùnrin sọ̀rọ̀ nípa ìfẹ́, ṣùgbọ́n àti sọ a máa ṣe kíni, a máa jẹ́ ìtìjú. Mi ì bá rọ̀ ọ́ lákòókò yìí pé ẹ já padà sígbà ìwáṣẹ̀. Nígbà ìwáṣẹ̀, bá a bá fẹ́ lo òǹkà tí a pè ní ẹ̀fà yìí, òǹkà yìí ọ̀rọ̀ ìfẹ́ ló ń sọ, àrokò ìfẹ́ ni. Ẹni tó o fẹ́ràn, tó o fẹ́ kí wà àti ẹ̀ kẹ́ẹ̀jọ mọ wọlé, kẹ́ẹ̀jọ mọ jáde, kẹ́ẹ̀jọ mọ lájọṣepọ̀ tó dán mọ́rán. Òǹkà yìí òun ni wọ́n á fi pàrokò sí ara wọn. Nígbà tí ọkùnrin ó bá fi òǹkà mẹ́fà, nǹkan mẹ́fà tó fi pàrokò sí obìnrin, obìnrin náà ti mọ̀ pé àrokò tóun rí yìí àrokò ìfẹ́ ni. Ìjẹ́ lónìí, ìjẹ́mi àti wa ń lò yẹn mọ́ lónìí. Ọ̀làjú tó dé lónìí ó ti gba gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó ti gbà á kò lọ́wọ́ èmi àti rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé òǹkà tí a pè ní ẹ̀fà yìí ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, bá a bá fi pàrokò sí ẹni àbí sí ènìyàn, àrokò ìfẹ́ iná la fi pa. Mo rò pé òǹkà tí mo dárúkọ yìí, ẹ̀fà yìí, ó ti yé èmi àti yín. Iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Òun ló ń fún wa ní oore ọ̀fẹ́ yìí láti lè máa ṣe kíni, láti lè gbọ́ àwọn àrokò tó jẹ́ pé nígbà ìwáṣẹ̀ bí a ṣe ń lo àwọn òǹkà wa tí a fi ń pàrokò. Mo kí iléeṣẹ́ Koiki Media, gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá tẹ̀ ń gbọ́ wa jákèjádò àgbáyé. Mo fẹ́ kẹ́ ẹ bá mi fi fọ́nrán yìí, kẹ́ ẹ bá mi fi ránṣẹ́. Bákan náà, mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe àdúrà pàtàkì, àdúrà tó yanrantí, ẹ bá mi fi ránṣẹ́ sílé iṣẹ́ yìí dáadáa. Ìrànlọ́wọ́ pàtàkì tí ẹ lè ṣe fún ilé iṣẹ́ yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ bá mi ṣe, nítorí pé ilé iṣẹ́ yìí ó jẹ́ ilé iṣẹ́ kan tó jẹ́ pé gbòógì iná ní ilé iṣẹ́ yìí. Jákèjádò àgbáńlá ayé náà ni ọwọ́jà ilé iṣẹ́ yìí káàkiri. Bẹ́ẹ̀ bá délẹ̀ Tógò, kò síbi tí ẹ fẹ́ gbọ́ ilé iṣẹ́ yìí tẹ̀ tí ì gbọ́. Ṣùgbọ́n báwo ni ilé iṣẹ́ yìí kò ṣe ní dánukọlẹ̀ bí kò ṣe pé lọ́wọ́ èmi àti yín náà ló jọ wà. Mo gbà á ládùúà pé níwọ̀n ìgbà tí ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa tí ò ti dàrú, mo gbà á ládùúà pé lágbára Elédùmarè ilé iṣẹ́ yìí náà kò ní dàrú láṣẹ Èdùmarè. Ẹ jẹ́ ń fò fẹ̀rẹ̀, ẹ jẹ́ á bọ́ sórí àrokò tí a pè ní èje. Àrokò èje yìí, àrokò tí gbogbo wa mọ̀ dáadáa ni, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn iná ẹ̀ la mọ àrokò yìí tí a pè ní èje. Àwọn wo ló máa ń lo àrokò yìí jù nílẹ̀ Káàárọ̀ Oòjíire? Ẹ bi mí léèrè lẹ́ẹ̀kan sí pé àwọn wo ni wọ́n máa ń lo àrokò tí a pè ní èje yìí? Láti ìgbà ìwáṣẹ̀ títí tó fi di àkókò tá a wà ń bẹ̀ lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, náà ni àrokò èje yìí
náà ló sì ń ṣiṣẹ́. Tí ayé ọmọ fi jẹ́ ayé, tí ìgbà ọmọ fi jẹ́ ìgbà, àrokò yìí ó sì ń ṣiṣẹ́ lọ ni tí ò sì ní yí padà. Tí mo sì mọ̀ pé kò sí ohun kan tó lè yí àrokò yìí padà àyàfi Ẹlẹ́dùmarè adániwáyé, òun nìkan náà ló lè ṣe é. Àrokò yìí ó jẹ́ àrokò tó jẹ́ pé kò sígbà kò sí àkókò tí ọdún náà bá ti ń dé, láàmú gbọ́ àrokò yìí tí ó sì mọ ṣiṣẹ́ rẹ̀ lọ. Àwọn wo ló wá ń lo àrokò yìí jù nílẹ̀ Káàárọ̀-o-jíire? Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi lásàálẹ̀ yìí, ẹ jẹ́ ń sọ fún wa pé àwọn ọlọ́jẹ̀, egúngún, àwọn ará ọ̀run kìnkìnkìn, àwọn ni wọ́n ń lo àrokò yìí tí a pè ní èjè yìí, àwọn ni wọ́n mọ̀ ń lò ó jù. Àwọn ni wọ́n ní àrokò tí a pè ní èjè yìí. Bákan náà, àwọn olórò, gbogbo ìlú tí wọ́n bá ti ń fi orò, tí orò bá ti ń jáde, àwọn ni wọ́n mọ̀ ń lo àrokò yìí. Ẹ wá bi mí pé báwo ni wọ́n ṣe ń lò ó? Yóò ti yé àwọn bàbá mi, yóò ti yé àwọn ìyá mi dáadáa nínú ọ̀jẹ̀ wípé àrokò tí a pè ní èjè yìí, ohun tó túmọ̀ sí leléyìí. Àrokò èjè, wọn a máa sọ pé nínú àwọn ọlọ́jẹ̀ pé bàbá mi Bánkọ́lé Sunday, mo kí yín o. Bóyá ọjọ́ méje náà ni ọdún egúngún, ó kù, wọn a sọ pé ó kùjọ́ méje àbí ó kìje lónìí. Pàápàá jùlọ wọn a máa tún pàrokò sí ènìyàn bí wọ́n bá ń pàrokò yìí sí ènìyàn pé wọ́n fún un ní òǹkà nǹkan méje. Ẹni tí a fi àrokò yìí ránṣẹ́ sí nílẹ̀ Káàárọ̀-o-jíire, wọ́n sọ fún ẹni náà pé kí ọjọ́ méje tó pé, kírú ẹni bẹ́ẹ̀ kó ṣe kíni, kó jẹ́ ìpè tí wọ́n fi pè é. Bóyá wọ́n sọ fún ẹni náà pé nǹkan méje tí wọ́n fún yìí, òǹkà méje tí wọ́n fi ránṣẹ́ sí ẹni yìí, ọjọ́ keje ẹni yìí bọ̀lọ̀ ṣe kíni, ó bọ̀lọ̀ dé ìgbàlẹ̀ àbí ààfin ọba nílẹ̀ Káàárọ̀-o-jíire nígbà tí wọ́n bá pàrokò ránṣẹ́ sí i pé nǹkan méje tá a fún ọ yìí o, ó túmọ̀ sí pé ọjọ́ keje ó ti bọ̀lọ̀ dé ọ̀dọ̀ ẹni tó fi àrokò yìí tó fi ránṣẹ́ sí i. Èyí túmọ̀ sí pé ìpàrokò yìí fún ènìyàn ni pé abọlọ̀ rí ọ lọ́jọ́ keje, ó pẹ́ jù ọjọ́ keje ò bọlọ̀ yẹ̀.
bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ dín, kò sì gbọ́dọ̀ lé. Àrokò yìí bí wọ́n ṣe fi ránṣẹ́ sí ènìyàn, bákan náà ni àwọn egúngún, àwọn olóró, mo ti sọ síwájú, àwọn wọn a máa lò ó jù. Láì ní gbara wa lákòókò, ẹ jẹ́ n wọnú àrokò ẹ̀jọ. Àrokò ẹ̀jọ yìí, bí a bá fún ènìyàn ní nǹkan mẹ́jọ pàápàá jùlọ owó ẹyọ, èyí tí a mọ̀ sí owó kúdí, owó ẹyọ mẹ́jọ bá a bá fi pàrokò nígbà ìwáṣẹ̀ fún ènìyàn, wọ́n ń sọ fún ẹni náà pé kò séwu lọ́rọ̀ ẹni náà ni. Kò séwu lọ́rọ̀ ẹni náà nítorí pé ilé náà jọ. Àrokò ẹ̀jọ ó jẹ́ àrokò àlàáfíà. Nǹkan mẹ́jọ, òǹkà mẹ́jọ ó jẹ́ àrokò àlàáfíà pé kò séwu lọ́rọ̀ ẹni náà tí a fi pàrokò, pàápàá jùlọ owó ẹyọ mẹ́jọ. Ìjẹ́ lónìí, ìjẹ́ a tún lo àwọn àrokò wọ̀nyí mọ́? A ó rí i pé ọ̀làjú ó ti ṣe kíni, ó ti gba gbogbo àwọn àrokò wọ̀nyí, ó ti gbà á kò lọ́wọ́ wa. Èyí ló sọ wá sínú okùnfà ìdààmú àti ìfòòró tí àwọn ẹranko tí wọ́n wá ń jẹ wá ní pàṣán ìyà, àwọn ẹranko ìgbẹ́, àwọn ẹranko inú igbó tí wọ́n láwọn fẹ́ gbalẹ̀ baba ńlá wa nítorí pé a ti fi ọ̀làjú, a ti fi ba nǹkan jẹ́ mọ́ra wa lọ́wọ́. Àrokò ẹ̀sán, àrokò ẹ̀sán, ibi tá à ń wí ládé yìí o. Ibi tá à ń wí iná ládé yìí, èyí tó jẹ́ pé òun gan-an ló gbayé kan báyìí lákòókò tá a wà yìí. Tó jẹ́ pé ohun tí ọ̀kàn wá iná la mọ́ ń yọjú sí, òun la mọ́ ń fi gọ̀gọ̀, la mọ́ fi ń fà nítorí owó. Àrokò ẹ̀sán, bá a bá fi àrokò òǹkà mẹ́sàn-án tá a fi pàrokò sí ènìyàn, pàápàá jùlọ èèyàn tó bá ń du oyè, wọ́n ń sọ fún un pé kó so ewé agbéjẹ́ mọ́wọ́, so ewé agbéjẹ́ kó o so mọ́wọ́, Ilésanmí jù joyè lọ. Ìtumọ̀ òǹkà mẹ́sàn-án bá a bá fi pàrokò sí ènìyàn nìyí, pàápàá jùlọ àwọn tó bá ń du ipò, tí wọ́n ń du oyè, àwọn ni wọ́n sábà máa ń fi òǹkà mẹ́sàn-án pàrokò fún nígbà ìwáṣẹ̀. Ilésanmí dùn ju oyè lọ, so ewé agbéjẹ́ mọ́wọ́, ohun tí ò kàn án mọ́ yọjú sí i, ohun tí ò jẹ́ ìpín ẹ mọ́ débẹ̀. Ṣùgbọ́n lónìí ńkọ́?
gbogbo ẹ̀ láti bàjẹ́ láti fi ọ̀làjú ló ti fi di yánpọnyánrin yìí mọ́ wa lọ́wọ́. Àrokò ẹ̀sán yìí ó jẹ́ àrokò pàtàkì tó jẹ́ pé ó yẹ kí a máa múlò, ṣùgbọ́n lónìí ìjà ń múlò. Tó èyí tí màá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Òun ni àrokò ẹ̀wà. Àrokò ẹ̀wà ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀, mo jẹ́rìí ẹ̀yin bàbá mi tẹ́ wà lórí ìkànnì pé bí mo tiẹ̀ ṣe pé ẹ̀wà yìí yóò ti ní ìtumọ̀ létí wa. Àrokò ẹ̀wà tí wọ́n fi ẹ̀wà, nǹkan mẹ́wàá, òǹkà mẹ́wàá tí wọ́n fi ránṣẹ́ sí ènìyàn, wọ́n ń sọ fún ẹni bẹ́ẹ̀ pé kó wá, a fẹ́ rí i, wá, a fẹ́ rí ọ láàfin ọba, wá, a fẹ́ rí ọ láwùjọ ìpàdé àwa lẹ́gbẹ́lẹ́gbẹ́, wá, èmi ọ̀rẹ́ rẹ fẹ́ rí ọ. Nígbà ìwáṣẹ̀, bí wọ́n bá fi nǹkan mẹ́wàá tí a mọ̀ sí òǹkà mẹ́wàá, àrokò yìí nǹkan tó túmọ̀ sí tó ń sọ fún wa nìyí. Ṣùgbọ́n lónìí ọ̀làjú ó ti dé. Bá a bá fẹ́ pe ni nísìn pé a fẹ́ rí orí fọ́nrán, ẹ̀rọ ìléwọ́ tá ń lò yìí, òun láṣẹ kí ni, òun láò fi pera wa pé lágbájá mọ́ ọ bọ̀ wá, a fẹ́ rí ọ láwùjọ, àbí kábíyèsí fẹ́ rí ọ, àbí nígbà ìwáṣẹ̀ ẹ wò ó. Bó o ni wọ́n ṣe ń lò ó, bóyá láàfin ọba nígbà tí ò tíì sí àwọn ẹ̀rọ yìí, àrokò yìí òun ni wọ́n á pa, wọ́n á gbé fún àwọn ìránṣẹ́ pé ọyẹ ẹ lọ fún lágbájá. Bóun náà bá ti ń rí àrokò yìí, òun náà ti mọ̀ pé kábíyèsí fẹ́ rí wọn láàfin rẹ̀ nù. Àrokò ẹ̀wà òun leléyìí, ohun tó túmọ̀ sí òun ni pé wá, a fẹ́ rí ọ. Mo rò pé ẹ̀yin bàbá mi ẹ gbọ́ mi dáadáa nípa àwọn àrokò, bí a ṣe ń fi òǹkà a Yorùbá, kì í ṣe gbogbo òǹkà. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ máa béèrè lórí ètò yìí pé òǹkà tó kù ńkọ́? Àwọn òǹkà tí àwọn bàbá wa ń lò nígbà ìwáṣẹ̀ láti fi pàrokò ránṣẹ́ sí ènìyàn, àwọn ni a mú wá fún wa lórí ètò, lórí ìkànnì Koiki Media, bringing the world closer to your doorstep. Mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ẹ dákun ẹ bá ń fi fọ́nrán yìí, ẹ bá ń fi ránṣẹ́ kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire. Tó, mo débí báyìí, mo dúró ná. Nígbà tí a ó tún mọ pàdé ara wa nígbà mìíràn, mo gbà á ládùúà pé láwọlé sùn ẹnìkọ̀ọ̀kan wa a ò ní sùn lékú lọ́wọ́. A ó máa fi ibi báyìí, a ó máa fi ṣèlọ nígbà tí à ń fi orin akọmọ̀nà wa gẹ́gẹ́ bí ìṣe wa, a ó fi dágbére fúnra wa. Oorun ayọ̀ náà la ó sùn.
Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. Tẹ̀síwájú, ọ̀pọ̀ ire.